mi lónìí òun náà ló ní í ṣe pẹ̀lú ọ̀gbẹ́ni kan tí gbogbo èèyàn mọ̀ sí Ustaz Jamiu Adegunwa. Ìdí tá a ṣe pè wọ́n wá ní kó wá ṣàlàyé ohun tí wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi gàrú ọwọ́. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń pè wọ́n ní oníjàgídíjàgan nínú ẹ̀sìn Islam. A fẹ́ bèrè kí wọ́n wá fẹnu wọn ṣàlàyé ìdí tó jẹ́ pé ní gbogbo ìgbà la ṣe máa ń rí wípé àwọn ìwàásù wọn àti ìkọ́ni wọn ó máa ń fẹ́ tako àwọn ẹlẹ́sìn míì bí ìtako ni pé yẹn fẹ́ dúró lórí ọwọ́ ẹ̀. Ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ wọn tí wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi gàrú ọwọ́ tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀. Ìwọ ọ̀gbẹ́ni Jamiu Adegunwa, ẹjọ́ tí ó wà ní iwájú adájọ́ àgbà lónìí ló ní í ṣe pẹ̀lú àwọn ìwà tí àwọn ènìyàn ṣàkíyèsí pé òun wò lórí ìkànnì yìí. Àwọn ìtọ́ni, ìkọ́ni tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn mìíràn tí àwọn ẹlẹ́sìn yìí ní ìgbàgbọ́ pé ó ń ta kora wọn nítorí àlàyé rẹ̀ ó yàtọ̀ sí ohun tí ẹ̀sìn wọn tó jẹ́. A sì wí pé ìwọ ọ̀gbẹ́ni Jamiu pé mùsùlùmí òdodo ni ọ́. A ò wá mọ ìdí tó jẹ́ wípé àwọn onígbàgbọ́ òdodo àwọn gan ló ń takò. Ní kúkúrú èdè a fẹ́ kó ṣàlàyé fún wa. Ọ̀gbẹ́ni Ustaz Jamiu Adegunwa wọ́n ti wà láàrin wa. Ní báyìí a fẹ́ gbọ́rọ̀ ní ẹnu rẹ̀. Kí gbogbo ẹnikẹ́ni tó wà ní kóòtù yìí kó jókòó jẹ́jẹ́jẹ́. Ẹ jẹ́ kí a farabalẹ̀ ká gbọ́ ìdí àti àlàyé tí wọ́n ṣe. Ìdàmìlẹ́jọ́ mọ̀nàrọ̀ yìí. Jamiu Adegunwa ń dá Islam òru. Ṣé rí àníyàn tèmi máa sọ kí nǹkan náà ìdàmìlẹ́jọ́ lórí Islam. Mission mi gangan ni pé Islam ṣe máa lọ síwájú. Báwo làwọn ọmọ Mùsùlùmí tẹ́sìn òye tẹ́sìn ṣe máa yé wọn? Ẹ wáyé lè nínà púpọ̀ àwọn èèyàn ṣọ́ọ̀ṣì náà lọ. Àwa Mùsùlùmí là ń bímọ jù. Àwọn máa fẹ́yàwó 4. Àwọn abímọ 16. Ẹwọ́n àwọn tó ń kí ṣe Mùsùlùmí. Abímọ kan méjì 3. Ṣọ́ọ̀ṣì wọn lè ń kún ju mọ́ṣáláṣí lọ. Ara tí mi rò nìyẹn pé ó ṣe máa rí bẹ́ẹ̀. Àwọn tá à ń bí yìí níbo làwọn ń gbà lọ? Ṣọ́ọ̀ṣì náà là ń bí wọn sí àbí? Dẹ́rẹ́ Islam wa ò yé wọn nìyẹn. Ìyẹn ló jẹ́ ká jáde pé no, a gbọ́dọ̀ ṣàlàyé ìsìlámù fún àwọn èèyàn wa, fún àwọn ọmọ wa. Ọlọ́run dẹ̀ ló pa wá láṣẹ bẹ́ẹ̀. Nínú Quran chapter 3, Surah Imran, verse 104, Ọlọ́run yẹ kí ìjọ kan kó wù láàrin yín. Tí a gbò sí ojú ọ̀nà Ọlọ́run, tá lè máa kọ ìwà àbàjẹ́ níta gbéra yín nìyẹn. Quran chapter 4, verse 95, Surah Nisa, Ọlọ́run náà sọ pé ẹ lè fi wọ́n wéra wọn o. Àwọn kan tó jókòó tó jẹ́ Mùsùlùmí tí èsì pààrẹ̀ ló mú wọn. Káwá fi wọn wé àwọn ìjọ tó ń jagun sójú ọ̀nà Ọlọ́run pẹ̀lú owó wọn àti ẹ̀mí wọn, wọn ò jọra wọn o. Ọlọ́run ni a ṣàgbéga fáwọn tó ń ṣe ìránṣojú Ọlọ́run táwọn ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ ju àwọn tó ń jókòó lé lọ. So mission ti wa ti Risalatu Al-Haq in particular torí mi kò rí láṣẹ. Àwọn tá a jọ ń ṣe lájọ ń ṣe Ọlọ́run máa ṣe kó sọ wálé san rí. Àníyàn tèmi bọ́lá fi dá mi lẹ́jọ́ lórí ìsìn. Ẹ jẹ́ ká wá bẹ̀rẹ̀ sí ní wo ọ̀rọ̀ yìí dáadáa ní ẹyọ kọ̀ọ̀kan.
arákùnrin Ustaz Jamiu Adegunwa, inú wa dùn pé ẹ wà láàrin wa ní ilé ẹjọ́ yìí lónìí. Ẹ ń sọ̀rọ̀ nípa àníyàn yín, ìdí tí ẹ fi ń ṣe ohun tí ẹ ń ṣe yìí, á wá bẹ̀rẹ̀ sí máa sọ, á máa yànnà náà. Tó bá ṣe ń lọ náà ní kẹ́ jájọ máa tẹ̀lé. A'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. Àwọn máa ń sọ̀rọ̀ kan pé Jamiu Adegunwa ń dá ìsìlámù rú. Ṣé rí àníyàn tèmi máa ń sọ kí n gbọ́nà fi dá mi lẹ́yìn. Àwọn ènìyàn máa ń sọ̀rọ̀ wípé Ustaz Jamiu Adegunwa pé ẹ̀ ń da Islam rú, pé ẹ̀ ń da ẹ̀sìn Islam, ẹ̀ ń da ẹ̀sìn ìlàmú. Ṣùgbọ́n ẹ wá sọ fún wa pé ẹ ní àníyàn. Ìyẹn ni wípé ìdí tẹ́ ẹ fi ń ṣe wà, ẹ ní reason tẹ́ ẹ fi ń ṣe. Gbogbo ẹ̀ náà la máa jọ máa tú. Lórí Islam. Mission mi gangan ni pé Islam ṣe máa lọ síwájú. Báwo làwọn ọmọ Mùsùlùmí? Ẹ ní mission gangan. Test mi gangan ni pé Islam ṣe máa lọ síwájú. Ẹ ní mission yín gangan ni bí ẹ̀sìn Islam yìí, Islam gangan bó ṣe máa tẹ̀síwájú, bó ṣe máa move forward, tí yóò gbòòrò, tí gbogbo èèyàn ó gba Islam. Ẹni mission yín nìyẹn. A wá wò. Làwọn ọmọ Mùsùlùmí tẹ́sìn òye, tẹ́sìn ṣe máa yé wọn. Ẹni báwo ni àwọn ọmọ Mùsùlùmí tí ẹ̀sìn òye tó ṣe máa yé wọn? Ìyẹn ni wípé ẹ fẹ́ pe àwọn èèyàn sí ọ̀nà Islam. Then àwọn ọmọ yín gangan, àwọn ọmọ Mùsùlùmí gangan tí ẹ̀sìn òye, tí ẹ̀sìn ṣe máa yé wọn. Ustaz Jamiu, mo mọ̀ pé ẹ wà bí, mo rí yín. Mo mọ̀ pé ẹ wà bí bàbá wa Ustaz Jamiu. Mo rí yín, mo ti ń kí yín látẹ̀ẹ̀kan. Ẹni bí ẹ̀sìn Islam ṣe máa yé wọn, àwọn ọmọ Mùsùlùmí. Bí ẹ̀sìn Islam ṣe máa yé wọn. Pọ́ìntì kan nìyẹn wípé àwọn kan wà nínú àwọn ọmọ Mùsùlùmí. Lẹ́yìn náà púpọ̀ àwọn èèyàn ṣọ́ọ̀ṣì náà lọ. Tí ẹ̀sìn ò yé wọn. Ẹ jẹ́ á padà sẹ́yìn o. Púpọ̀ nínú àwọn ọmọ yín ṣọ́ọ̀ṣì ni wọ́n ń lọ àbí ọmọ Mùsùlùmí. Tí ẹ̀sìn òye, bí ẹ̀sìn ṣe máa yé wọn. Ẹ má bínú, adájọ́ àgbà ní láti ṣe àkọsílẹ̀ gbogbo ohun tá a bá ń kọ. Ohun tẹ́ bá ń sọ. Tẹ́sìn òye, tẹ́sìn ṣe máa yé wọn. Ẹ wáyé lè ní náà púpọ̀ àwọn èèyàn ṣọ́ọ̀ṣì náà lọ. Wọ́n ní ká wọnú ayé lónìí. Púpọ̀ nínú àwọn ènìyàn church ni wọ́n ń lọ. Nínú ayé lónìí. Púpọ̀ nínú àwọn ènìyàn church ni wọ́n ń lọ. Okay. Mission mi gangan ni pé Islam ṣe máa lọ síwájú. Báwo làwọn ọmọ Mùsùlùmí tẹ́sìn òye, tẹ́sìn ṣe máa yé wọn. Ẹ wáyé lè ní náà púpọ̀ àwọn èèyàn ṣọ́ọ̀ṣì náà lọ. Àwa Mùsùlùmí bímọ jù.
Àlọ́ máa fẹ́ ìyàwó mẹ́rin. Àwọn abímọ. Ẹ̀yin Mùsùlùmí ẹlẹ́yin lẹ ń bímọ jù. Ẹ̀yin náà lẹ ń fẹ́yàwó jù. But lọ́lọ́run wí ìyẹn wà nínú ẹ̀sìn yín. Ẹ̀yin Muslims. Many wives and children. Gbogbo ẹ̀ náà la máa kọ sílẹ̀. Adájọ́ àgbà ń ṣe àkọsílẹ̀ ká lè mọ bá ṣe máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Okay. 16. Wọ́n àwọn tó ń kí ṣe Mùsùlùmí. Abímọ kan méjì mẹ́ta. Ṣọ́ọ̀ṣì wọn lè ń kú ju mọ́ṣáláṣí lọ. Ẹ̀rọ àti mi rò nìyẹn pé ó ṣe máa rí bẹ́ẹ̀. Wọ́n ní táwọn tí ò kí ṣe Mùsùlùmí. Wọ́n ní chọ́ọ̀chì wọn dẹ̀ máa ń kún. Wọ́n dẹ̀ fẹ́ yàwó jẹyọ kan lọ bí ọmọ méjì. Christians. Mùsùlùmí abímọ kan méjì mẹ́ta ṣọ́ọ̀ṣì wọn lè ń kú ju mọ́ṣáláṣí lọ. Ẹ̀rọ àti mi rò nìyẹn pé ó ṣe máa rí bẹ́ẹ̀. Àwọn tá à ń bí yìí níbo làwọn ń gbà lọ. Ṣọ́ọ̀ṣì náà là ń bí wọn sí àbí. Lẹ́yìn Ìsìlámù wa ò yé wọn nìyẹn. Ìyẹn ló jẹ́ ká jáde pé. Meanwhile, àwọn táwọn jẹ́ Mùsùlùmí lọ́lọ́run wí wọ́n bímọ púpọ̀. Ìyàwó 4, ọmọ púpọ̀. Bọ̀ gbogbo àwọn ọmọ yẹn wọ́n níbo ló ń bí wọn sí. Wọ́n ní definitely church ni wọ́n ń bí àwọn ọmọ yìí sí. Wọ́n agree, wọ́n admit pé wọ́n ń bímọ púpọ̀. Níbo ni àwọn ọmọ tó wá ń bí yẹn wà ń lọ. Church ni wọ́n ń bí wọn sí nìyẹn. Gbogbo àwọn nǹkan tó ń disturb minds wọn nìyẹn. Gbogbo àwọn ọmọ tí wọ́n ń bí. So wọ́n bẹ́ẹ̀ pé èèyàn ń torí ọmọ gbogbo wàhálà tó ń ṣe pé èèyàn torí ọmọ púpọ̀ tó ń bí. Bísẹ̀ kí wọ́n ṣe Islam wọ́n lọ sí church. No, a gbọ́dọ̀ ṣàlàyé ìsìlámù fún àwọn èèyàn wa, fún àwọn ọmọ wa. Ọlọ́run dẹ̀ ló pọ́ aláṣẹ bẹ́ẹ̀. Nínú Quran chapter 3, Surah Al-Imran, verse 104, Ọlọ́run yẹ kí ìjọ kan kó wù láàrin yín. Tí a gbò sí ojú ọ̀nà Ọlọ́run, ká lè máa kọ ìwà àbàjẹ́, níta gbéra yín nìyẹn. Kọ ìwà àbàjẹ́. Quran chapter 4, verse 95, Surah Al-Nisa. Ọlọ́run náà sọ pé ẹ lè fi wọ́n wéra wọn o. Àwọn kan tó jókòó ní tó jẹ́ Mùsùlùmí tí èsì pààrẹ̀ ló mú wọn. Ká fi wọn wé àwọn ìjọ tó ń jagun sójú ọ̀nà Ọlọ́run pẹ̀lú owó wọn àti ẹ̀mí wọn. Wọ́n ò jọra wọn o. Ọlọ́run ni a ṣàgbéga fáwọn tó ń ṣe ìránṣojú Ọlọ́run táwọn ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ ju àwọn tó ń jókòó lé lọ. So mission ti wa ti fi sálátọ̀ láàkì in particular torí mi kò lè dáṣe. Àwọn tá a jọ ń ṣe lájọ ń ṣe Ọlọ́run máa ṣe kó sun alẹ́ san rí. Àmín. Tọ́ nínú ohun tó sọ yìí clips kékeré tí mo rí rèé tí mo ló ti ṣe ìbéèrè àti ìdáhùn sí àwọn ohun tí mò ń tó ń disturb mind mi pé kí ló lè fà á tí Ustaz Jamiu ṣe máa ṣe nǹkan tí wọ́n ń ṣe yẹn. Àkọ́kọ́ àwọn gan mọ̀ wípé àwọn kan ń sọ nínú ara wọn wípé wọ́n ń dẹ̀sìn Islam rú. Inú mi dùn pé wọ́n admit it ṣùgbọ́n láwọn ní mission. Àwọn point tó ń dà wọ́n láàmú pé láwọn ikọ̀ wọ́n láwọn nìkọ́kọ́ àwọn ò lè dá ṣe àwọn nìkọ́kọ́ làwọn ń dá ṣe. Wọ́n jẹ́ ká mọ̀ wípé àwọn ọmọ tí wọ́n bí àwọn fẹ́ kẹ́sìn òye wọn number 1 which is very good. The question tèmi wá fẹ́ béèrè lọ́wọ́ Ustaz Jamiu Adegunwa ni wípé tí a bá fẹ́ kí ẹ̀sìn ó yé èèyàn ṣe nígbà tí problem ti wà tí ẹ ti highlight àwọn problems tó wà yìí èmi rò pé solution ló yẹ kẹ́ wá sá. Nínú
àwọn àlàyé tẹ́ ṣe nílé ẹjọ́ yìí lónìí ibẹ̀ náà láti mú àwọn tá à ń sọ jáde. Tí problem bá ti wà, the next ni pé kéèyàn find solution sí. Ẹ ti jẹ́ ká mọ̀ wípé àwọn ọmọ tẹ́ ń bí tó jẹ́ ọmọ mùsùlùmí báwo lẹ ṣe fẹ́ ṣe tí òye ẹ̀sìn á fi yé wọn. Ẹni nínú ayé lónìí pé púpọ̀ nínú àwọn ènìyàn ẹni church ló ń lọ ni wọ́n ń lọ. Ó yẹ kẹ́ ẹ tí wọ́n ṣe ìwádìí lẹ́lẹ́kejì ni pé okay, kí ló lè fà á tí àwọn èèyàn fi ń lọ sí church? Nínú ayé lónìí tó yẹ pé púpọ̀ nínú àwọn èèyàn tí wọ́n kúrò nínú ẹ̀sìn Islam àbí tí wọ́n láwọn ò fẹ́ sí Islam tí wọ́n ń lọ sí church. Èmi rò bó kí ẹ kẹ́ ṣe ìwádìí yẹn sà. There should be a motive behind it, a reason behind that action. Ẹlẹ́ẹ̀kẹta, ẹni gbogbo àwọn ọmọ tí ẹ̀ ń bí sínú ẹ̀sìn. Bí àwọn Kìrìsìtẹ́nì yìí, wọn ń fẹ́yàwó ju méjì mẹ́ta lọ, gbogbo ọmọ tẹ́yìn wá ń bí sínú ẹ̀sìn. Níbo ló ń lọ? Ẹni ẹ̀ ń bí wọn sí chọ́ọ̀chì ni, ẹ̀ ń bí wọn fún chọ́ọ̀chì ni. Sir, with due respect, sir. With due respect, sir. Ǹjẹ́ ẹ ti try láti ṣe ìwádìí to make an inquiry or to do research on why? So fi jẹ́ wípé àwọn ọmọ tó jẹ́ pé ẹbí sínú Islam, because ọmọ mẹ́lọ́lọ́run wí, ìyàwó mẹ́rin, ẹlòmíì ní ìyàwó mẹ́ta, ìyàwó méjì, ọmọ púpọ̀. Kọ́lọ̀ má pọ̀ ọmọ fọ́lọ́mọ kó lọ akódá gbogbo ọmọ sí àtàwọn tá a jẹ́ òbí wọn náà kó dá gbogbo wa sí. Ẹ wá ń bí wọn ní èròǹgbà pé ó yẹ kí ẹ̀sìn Islam kó wá gbòòrò, kí ọgbà àjàrà ẹ̀sìn Islam wá tóbi, nítorí ẹ̀ ń fẹ́ yàwó púpọ̀. Àfáà kan bá wà tó máa fẹ́ yàwó mẹ́rin, ó bímọ 8, ẹlòmíì wà. Àfáà kan bímọ 27, ẹnìkan wà ó bímọ 13, ó ní wà. Bí wọ́n ṣe wá ń bímọ tó yẹ kí èrò kó yẹ kí ọgbà yẹn kí ó fẹ̀, ọgbà yẹn ò fẹ̀. Wọ́n wá ń lọ sí èyí tó wá ń fẹ̀ ló wá ní àwọn tí wọn ò fẹ́ ju ìyàwó kan méjì lọ, bímọ 2 mẹ́ta lọ. According to explanation tẹ́ ṣe, mo expect kẹ́ ṣe research lé lórí sà, pé kí ló fà á tí àwọn ọmọ yìí máa fi ń lọ sí church. Ṣé rí ká ní ọ̀rọ̀ tẹ́ sọ yìí kálẹ̀ dárúkọ church ni. Tẹ́ bá sọ wípé ẹ ò mọ nǹkan tó fà táwọn ọmọ yìí fi ń ṣe ẹ̀sìn míì, ó ṣeé ṣe ká má gbé yín wá sí courtroom nítorí ẹ fẹ̀sùn kan ẹnikẹ́ni, èèyàn ò dárúkọ. Ẹni tó wé bá sì jọ tiẹ̀ kó máa rókì lọ́kùn ẹ̀. Ṣùgbọ́n níwọ̀n ọ̀gbà tẹ́ ẹ ti dárúkọ, ẹ ti jẹ́ ká mọ bí tá à ń lọ, a ní láti máa ṣe àyàbá kiri mọ́. Adájọ́ àgbà kò ní ti ẹ̀ fún adájọ́ àgbà ní igbó dídí ṣán. Inú wa dùn fún yín sà. Díẹ̀ nínú ohun tí ó lè fà á, ẹ ti kó ti Quran chapter 3. Ọlọ́run ò fẹ́ wá àbàjẹ́. Kẹ́ mọ́ bá wùwà àbàjẹ́ láwùjọ, a fẹ́ pe àkíyèsí yín sà. Ṣé rí the way and manner tẹ́ ẹ fi handle or tẹ́ ẹ fẹ́ fi handle or tẹ́ ẹ fi handle problems ẹ aláìsí yẹn, bẹ́ẹ̀ kọ́ ló yẹ kẹ́ ẹ ṣe handle ẹ̀ sà. Ustaz Jamiu Adegunwa. Bẹ́ẹ̀ ṣe wá ń ṣe yìí, tí ẹ wá ń ba ẹ̀sìn kan jẹ́ fún titi yín, ẹ wá ń ba ẹ̀sìn kan jẹ́ ní èròǹgbà pé tẹ́ bá ba ẹ̀sìn jẹ́, àwọn ọmọ yín ò ní lọ bẹ̀ mọ́. Bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ṣe handle things, because instead of bẹ́ẹ̀ ṣe ń bàjẹ́ yìí, tó yẹ kí àwọn ọmọ yín máa reason pé intenso yìí pé bẹ́ẹ̀ lórí, ẹ rí pé wọn ò gbọ́ intenso, wọ́n rí wípé ẹlòmíì tẹ́ bá wo àwọn kọ́mẹ̀ wá ní DYK múlẹ̀, irọ́ ni kò rí bẹ́ẹ̀. Kí ló fà á
tó jẹ́ wípé bẹ́ẹ̀ ṣe ń ba ẹ̀sìn Kristẹni jẹ́ tó àwọn ọmọ yín ṣì ń lọ ọbẹ̀ ẹ wá fi pé iṣẹ́ tí aláàárọ̀ yín náà ni wípé láti pe àwọn èèyàn sínú ẹ̀sìn Islam fine òótọ́ ni ṣùgbọ́n nípa ìwàásù ìgbé ayé rere láwùjọ kéèyàn ṣoore fún ẹ̀dá kéèyàn rẹ́ni tó ṣubú kó gbé dìde kéèyàn rẹ́ni tó fẹ́ kọsẹ̀ kó sáré fọwọ́ gáìdì ẹ̀ nínú ẹ̀ lèmi rò wípé èèyàn ṣe lè pe èèyàn sí ẹ̀sìn ọlà tó bá ń ṣe níwọ̀n ìgbà tẹ́ ẹ bá wá ń jáde tẹ́ wá gbé ẹ̀sìn tiyín tẹ́ fẹ́ káwọn èèyàn wá ẹ gbé sílẹ̀ ẹ wá ń dorí ẹ̀sìn ẹlẹ́sìn ẹ wá ń takò ẹ ń dorí ẹ kodò ẹ wá fi wípé àwọn ọmọ yín wọ́n wá fi bẹ̀ sílẹ̀ ẹ rí pé kò work sir àwọn nǹkan tẹ́ ẹ lè ṣe la máa ṣàlàyé fún yín tó máa fi work fún yín sir tẹ́ ò ní láti fúnra yín ní gbódídíṣán àkọ́kọ́ ẹni báwo ni ẹ̀sìn Islam bó ṣe máa yí àwọn ọmọ yín màá ṣàlàyé ní belenja fún yín sà ṣùgbọ́n nínú àlàyé mi náà màá sì fẹ́ kẹ́ ẹ ní nǹkan kankan ní ọkàn ṣe rí Ọlọ́run Elédùmarè ọba tẹ́rẹrẹ kárí ayé ọba tó dá ayé àti ọ̀run tó fi ọ̀run tó fi ṣe ibùgbé tó fi ayé tó fi ṣe ibi ìtìsẹ̀ rẹ̀ yàágbó yàájò ọkùnrin ogun ọba tó ti wà nígbà tí ayé ti wà kó tó wà ọba tó wà nígbà tí ayé wà ọba tí yóò tún máa jọba lọ nígbà tí kò tún ní sí ayé mọ́ ọba tí gbogbo wọn tún wá padà lọ rèé bá lọ́jọ́ kẹ́yìn òun náà là ń pè ní Ọlọ́run aṣẹ̀dá amẹ̀dá Elédùmarè ọba tó tẹ́rẹrẹ yí gbogbo ayé ká tó ní agbára tó ń bẹ nínú ọlá ńlá rẹ̀ ó ní agbára láti sọ gbogbo ẹ̀dá èèyàn tó dá ní àwòrán ara rẹ̀ kó sọ wọ́n di ẹlẹ́sìn kan tó bá wù nínú ọkàn ẹ̀ láti ṣe. ní ìgbà tí Ọlọ́run ọba wa wá dá wa bó ṣe dá wa yìí tó wá fi wá sílẹ̀ bá a ṣe wà yìí tí a bá wá fẹ́ bára wa sọ̀rọ̀ pé a wá fẹ́ wá pé máa bọ̀ wá sọ́dọ̀ tèmi iṣẹ́ ńlá lọ́lọ́run fún wa pé ìwọ máa pa àwọn èèyàn ìwọ náà Kìrìsìtẹ́nì fẹ́ pa àwọn èèyàn àwọn oníṣẹ̀ṣe fẹ́ pa àwọn èèyàn àwọn mùsùlùmí fẹ́ pe àwọn èèyàn oníkálùkù àwa ṣiṣẹ́ tọ̀ nínú ìwà rere ìgbé ayé àlàáfíà ìjẹ́ káwọn ènìyàn mọ̀ wípé ẹni àlàáfíà ní ẹ ò kì í ṣoníjàgídíjàgan oníkálùkù àwọn máa show skill ẹ̀ ẹlòmíì àwọ nǹkan tó lágbájá ṣe àwọ nǹkan tó ó dẹ̀ ṣe dáadáa á tọ̀ ọ́ lẹ́yìn Ọlọ́run ní agbára láti sọ wá di ẹyọ kan tó bá kó bá fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n nínú iṣẹ́ tọ́lọ́run fún wa ni pé ká pe àwọn èèyàn sínú ẹ̀sìn ọlà ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí ẹ ti ní ìgbàgbọ́ pé ẹ̀sìn ọlà ni ẹ̀sìn tiyín àwọn tó jẹ́ Kìrìsìtẹ́nì wọ́n ti ní ìgbàgbọ́ pé ẹ̀sìn titi wọn ẹ̀sìn ọlà ni oníkálùkù á pe èèyàn síbẹ̀ ni fíl ẹ̀dẹ́gbàgbọ́ àwa máa ṣe competition ni ìdíje ni kóníkálùkù wá show skill ẹ̀ ló wá kù báyìí Sir Ustaz Jamiu ẹ̀sìn báwo lẹ ṣe wá fẹ́ pe àwọn èèyàn ẹni ẹ̀sìn tẹ́ ń ṣe ẹnu ẹ fẹ́ jẹ́ kí òye ẹ̀ kó yí àwọn ènìyàn with due respect nínú ẹ ti mọ̀ pé àwọn ọmọ yín ẹ̀sìn tí wọ́n ń ṣe yìí kò yé wọn ló jẹ́ kí wọ́n máa lọ sí church ẹ wá fẹ́ kẹ́sì òye wọn àkọ́kọ́
ẹ má sọ ilé kéwú tí àwọn èèyàn ti ń lọ kọ́ kéwú yẹn ẹ má ṣe ní ẹ̀rù jẹ̀jẹ̀ fún àwọn ọmọ yín. àwa ń nàmọ ilé kéwú àwa ń dọmọ ilé kéwú mọ́lẹ̀ àwa ń ṣe kinní kan tẹ́kù táwọn bá gbọ́mọ ilé kéwú báyìí ẹlòmíì bá sọ tójú rẹ̀ rí ilé kéwú ẹ̀mí ò fẹ́ bọ́. ṣé rí ilé kéwú tẹ̀yìn sọ yẹn bí àwọn èèyàn yín bá ti ń fa ojú àwọn èèyàn mọ́ra nílé kéwú àwọn ọmọ ilé kéwú wọn á sì máa pọ̀ sí i. ṣé wá rí nígbà táwa bá fẹ́ ní àwọn onígbàgbọ́ tó bá fẹ́ lọ sí tó bá fẹ́ kọ́ nípa ẹ̀sìn Christianity àṣírí ìdánwò ni mò ń fún yín wọ́n ń bẹ̀rẹ̀ látòrí Sunday school home fellowship ṣe rí tẹ́ bá ti débẹ̀ tí wọ́n bá ti débẹ̀ báyìí pẹ̀lú orin pẹ̀lú ẹ̀rín ni wọ́n máa fi kí àwọn ọmọ ìkáàbọ̀ wá sí Sunday school ni wọ́n máa fi kí wọn káàbọ̀ síbi ẹ̀kọ́ bíbélì láyé ìgbà táwa kéré àwọn tó ń kọ́ wa ní ẹ̀kọ́ Ọlọ́run gbà náà kọ́ ní bíbélì wọ́n máa ayé lollipop náà máa fún wa náà máa fi ń tàn wá lọ ọbẹ̀ torí tá bá ti débẹ̀ báyìí ọba gbọ́ bàbá Joy is here today to give you presents if you listen to his word and obey his word. Bàbá Joy a ti mọ̀ pé gbogbo ohun tá a fẹ́ lọ kọ́ bẹ̀ ó etí rẹ̀ ó nà wọ́n báyìí ni. Kọ́lọ́hun Elédùmarè kó bá ń dẹlẹ̀ fún tí máa rántí orúkọ bàbá yẹn tá a máa ń pè ní bàbá Joy ní Gospel Faith Mission International ní Ẹlẹ́yẹlé ìgbà wọ́n ń gbé ní Benjamin. Bàbá Arìbísálà láti kékeré Yorùbá náà dẹ̀ sọ pé àti kékeré ni ìmọ̀lé tí kó mọ tí ń kọ́mọ rẹ̀ ní kéwú ẹ máa jẹ́ kí wọ́n máa fi àwọn nǹkan tí ó máa jẹ́ kí ọmọ ó tún padà wá lé kéwú lọ́la ẹ introduce ẹ̀ sí lé kéwú kì í kàn ṣe pé kọ́mọ lé kéwú máa lọ bẹ̀ kó máa jẹgba kó máa jọrẹ́. Àwọn tó jẹ́ bí tó lówó díẹ̀díẹ̀ láàrin ara yín ẹ jẹ́ kí wọ́n máa bó ṣe nǹkan tí wọ́n mọ̀ pé tó bá délé ké wọ́n á fi nǹkan panu láti kékeré kò sọ́mọ tí ó fò mọ́ sálé kéwú kí wọ́n ò ní lọ bẹ̀ lọ́rẹ̀ jọrẹ́ ìyẹn jẹ́ number 1. Báwọn kìrìsìtẹ́nì ṣe tẹ́lẹ̀ ọ̀kẹ́ ilẹ̀ dárúkọ kìrìsìtẹ́nìtì ló jẹ́ kí n máa gbé méjèèjì kí n máa fi ṣàlàyé máa máa fi tí wọ́n ṣàlàyé tí wọ́n fi ń lọ ọbẹ̀ máa máa sọ fún yín àṣírí ìdánwò ni o. Ẹ jẹ́ káwọn èèyàn yín wà friendly sí wọn. Wọ́n ní gba kinní kan kájọ jẹ́ ní kinní kan nìkan ẹ fi ń fojú ọmọdé mọ́ra ni àti kékeré náà ni. Ó jẹ́ number 1. Ṣé wá rí ẹlẹ́ẹ̀kejì? Tí ẹ bá fẹ́ kí ẹ̀sìn òye ẹ̀sìn tí ẹ ń ṣe yìí ẹ fẹ́ kó yé wọn kí wọ́n lè mọ̀ kó yé ẹ̀sìn lè yé wọn ẹ jọ̀ọ́ nítorí ìtọ́lọ́hun. Ṣé rí èdè Lárúbáwá yìí kì í ṣèdè tíá. Tí ẹ bá fẹ́ kọ́ wọn tí ẹ bá fẹ́ máa wàásù ẹ fẹ́ máa sọ̀rọ̀ ẹ sọ èdè tí wọ́n gbọ́ tó máa understand. Àwọn ọmọ yìí ti rí bẹ́ẹ̀ ni pé ẹ ń fi ẹni tí ò bá kú tiẹ̀ ti ní tí ò bá ti gbọ́ èdè ẹgbọ́n olóòjẹ́ mùsùlùmí ó gbà arábíìkì kí ló wá ń ṣe ń bẹ̀ ó wá gbọ́dọ̀ lọ sí ṣọ́ọ̀ṣì tí wọ́n ti sọ Yorùbá tí wọ́n tó interpret wọ́n á tún gbé sí English àbí wọ́n á sọ English wọ́n á interpret ní Yorùbá bí tí ó ti yí ọ. Ìdí nìyẹn ẹ jẹ́ kí Quran kó wà accessible. Káwọn èèyàn ní access sí báyìí kó ní kálukú ẹ sọ fáwọn èèyàn yín kí wọ́n máa ka Quran bí onígbàgbọ́ ṣe máa ń ka Bíbélì àwọn èèyàn yóò kí ń ka Quran o
àwọn èèyàn yín wọn ò lè dáka Quran ibi àdúrà nìkan làwọn èèyàn yín máa ń kà ìmí wà ẹ bèèrè lọ́wọ́ àwọn èèyàn yín tó ti ń kírun láti bí 40 years ago wípé kó sọ Yorùbá Fatia tẹ́ǹkà yẹn kí ni Yorùbá ẹ̀ kó translate ẹ̀ kó sọ ní Yorùbá kò mọ̀ ó mọ̀ pàdúrà náà fi ń gbà. lọ́la ayé náà tẹ́yìn náà bismillah rahman rahim ilà tẹ́yìn náà torí muslim school ni mo lọ primary school. ẹbẹ̀ lọ́wọ́ àwọn èèyàn tó kírun àwọn ọmọ yín kí ni ìtumọ̀ ní Yorùbá ní èdè tiwọn abínibí tiwọn tó máa yé wọn. ẹ jẹ́ kí àwọn èèyàn ẹ máa fi èdè Yorùbá àwọn tó bá jẹ́ pé English ni wọ́n gbọ́ èdè òyìnbó ẹ fi yé wọn ẹ fi kọ́ wọn ṣé ẹ rí tẹ́ bá béèrè ní ọwọ́ ọmọ tó àwọn tó ń lọ church yìí tẹ́ sọ pé ẹ fi wé Christian kìíní ni tẹ́ bá béèrè lọ́wọ́ àwọn ọmọ tí wọ́n pé kí ló wà nínú Psalm 23 kò sárúmọjẹ kankan ń bẹ̀ ẹ máa gbólúwa ní olùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣaláàní olùdúdú ẹnu pápá tútù kí ló wà nínú Psalm 24 tó olúwa nílé àti ẹ̀kún rẹ̀ ayé àtàwọn tó tẹ̀dó sínú rẹ̀ nítorí tó fìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun nígbà tó ọmọ yín bá sì wá tó má ti gbé bíbélì lé wọn lọ́wọ́ bí wọn ò tiẹ̀ gbé bíbélì lé wọn lọ́wọ́ wọ́n á rà wọ́n á kà á sì yé wọn. bẹ́ẹ̀ ṣe ń translate tẹ̀ ń kọ́ ìmọ̀ tẹ̀ ń fún wọn ṣàgbégbà kan kó wá sọ pé ìmọ̀lé wọn ní ká má pè wọ́n ní ìmọ̀lé mọ́ pé kò dá pé mùsùlùmí ni wọ́n ẹ má jẹ́ kó le. Yorùbá tàbí èdè òyìnbó tí wọ́n gbọ́ tí èèyàn bá ẹ wọ ní church báyìí tó bá sọ English àwọn tó bá yẹ pé wọ́n máa translate bóyá Yorùbá ni wọ́n máa fẹ́ àwọn tuntun ìmí wà yóò máa sọ Yorùbá ẹ máa rá àwọn tó bá wọn interpreter wọ́n máa interpreter wọ́n máa sọ Yorùbá wọ́n máa sọ òyìnbó pé àwọn ọmọ lè wá àwọn ọmọ alákọ̀wé wọ́n wá ẹ wò mí púpọ̀ nínú àwọn ọmọ yín ní òye wọn nítorí pé ẹ jẹ́ kó wà flexible enough. ṣe rí nǹkan tá a fẹ́ kẹ́ máa tẹ̀ mú àwọn ọmọ yín létí àwọn tó bá ti ẹ máa ṣàlàyé ẹ máa sọ fún wọn wípé kí wọ́n máa ka àlùkùránì wọn kó ní kálukú lọ ra èyí tó bá yé tó bá pé olóyìnbó ló yé ẹ jẹ́ kó lọ ra tó olóyìnbó kó máa kà á àwọn èèyàn kí kà bó ṣe ń ka bíbélì tó bá ti jẹ́ wípé oní Yorùbá ló yé ẹ jẹ́ kó lọ ra Quran Yorùbá kó máa kà á kó yé èdè Lárúbáwá yẹn kì í ṣèdè títí wa Yorùbá ni wá Yíbò ni wá Haúsá ni wá Tífì ni wá ìta ṣe lórílẹ̀-èdè Nàìjíríà nìyẹn ká tún máa yàbàrà ká sọ pé dó kó ní kálukú wá wò èwo ló súnmọ́ tí ó fi ní òye ẹ̀ jù tí ò bá sí lédè mo mọ̀ pé àlùkùránì wà lédè Yíbò kí wọ́n kà lédè wọn tí ò bá sí ní tẹdó ẹdó ọmọ ẹdó àwọn ètò súnmọ́ tó bá pẹ́lẹ̀ Yorùbá yóò mọ̀ ká ti Yorùbá tó pé English ló bá fẹ́ kà yóò kà ẹ máa rí gbogbo àwọn ọmọ bí ìyá bá ti ń lọ ìyá àwọn òbí Kristẹni tọmọ bá ti ń lọ léèwé àbò ń travel báyìí wọ́n á mú bíbélì wọ́n á ti bọnú ẹrù ẹ sọ fáwọn màmá wa náà nínú ẹ̀sìn Islam tọmọ wọn bá ń lọ sí school ni o àbò ń lọ bìkan ni o kán ra àkùrán kékeré yìí tẹ̀ mọ̀ pé yóò máa kà ẹ ṣe kí ni ẹ fi tọ̀ ẹ jù sínú ẹrù ẹ ní ọ̀dọ̀ tiwa gẹ́gẹ́ bí Kristẹni tí àwọn kìíní yìí ó wúlò bí wọ́n bá jí láàárọ̀ wọ́n á gba àdúrà ìdílé wọ́n wá bẹ̀rẹ̀ pé láti kékeré pé ìwọ ìtó kéré jù ó yá ka ìwé Lúùkù orí 4 ẹsẹ̀ 6 bẹ́ẹ̀ láti ẹsẹ̀ 3 ìwọ kà dẹ́sẹ̀ 5 yóò kà ìtó tún tẹ̀lé ìwọ gbé láti ẹsẹ̀ 6 kà á sẹ́sẹ̀ 7 ìwọ gbé láti ẹsẹ̀ 8
kà sẹ́sàn bí wọ́n ṣe máa ṣe nìyẹn. Ìyá wa béèrè pé kí n tó kà yẹn kí lo báwo ló ṣe yí ẹ sí. Ọmọ á bá bẹ̀rẹ̀ sí ní máa sọ. Bàbá náà á nítọ̀ báyìí ni wọ́n jọ gbàdúrà ìdílé. Ṣùgbọ́n yàtọ̀ sí àwọn èdè Lárúbáwá tẹ́ ń sọ tí ẹ fi ń gbàdúrà, tẹ́ ẹ fi ń dàníyàn, tẹ́ ẹ fi ń ṣàdúrà, tẹ́ ẹ fi ń dàníyàn. Púpọ̀ nínú àwọn ọmọ yín yàtọ̀ sáwọn tó lọ sí ilé kéwú. Àwọn tó dẹ̀ lọ sí ilé kéwú minority. Ṣé wá rí àwọn tó wà nílé tó lọ sí ilé kéwú wọn ò ju 30% lọ. Ṣé rí àwọn tó sá kúrò nílé kéwú nítorí pé ilé kéwú ò ṣe é yà wọ́n tó 50%. Sọ pé nígbà tí mo dé ilé kéwú mi ò lè dúró. Àwọn iṣẹ́ tẹ́ máa ṣe nìyẹn. Èèyàn lè máa kà téèyàn bá ti ń ka ọ̀rọ̀ Ọlọ́run. Alukuran ìwé Ọlọ́run ni. Bí èèyàn bá ti ń kà òye ẹ̀gún á máa yé láì ṣe pé àáfàá kan àbí ṣèyíkì kan ó fẹ́ máa ṣàlàyé ẹ̀ fún. Lẹ́nu ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ tí tẹ́ ẹ bẹ̀rẹ̀ gbogbo ohun tẹ́ ẹ ṣe yìí tí àwọn Kìrìsìtẹ́nì náà bẹ̀rẹ̀ sí ní dìde sí yín. Àwọn tó tiẹ̀ ti wá ka gbogbo Kùránì. Àwọn nǹkan kan wà tí wọ́n ń sọ jáde tó jẹ́ pé àwọn èèyàn yín gan tó jẹ́ Mùsùlùmí wọ́n láwọn ò gbọ́ rí sà. Àwọn náà ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ó ṣe wọ́n ní kàyéfì. Àwọn èèyàn rí bí ẹni wípé ẹ̀ ń fi èdè Lárúbá yẹn ẹ fi ń rú àwọn dẹ̀ fẹ́ mọ ẹ̀sìn tó fẹ́ ṣe wọ́n fẹ́ mọ Ọlọ́run táwọn ń sìn. Ó fẹ́ yé wọn. Ṣé tí wá rí wùwà tẹ́ tí wá ń wù yìí tó fẹ́ ní ṣe bí ìjàgídíjàgan ká máa bẹ̀ ẹ̀sìn kan jẹ́ fún kan kò tún wá portray ní gẹ́gẹ́ bí ẹni tẹ́ fẹ́ kéèyàn ó tẹ̀lé sà. Pẹ̀lú tẹ́ gbé dání ẹ ti align àwọn problem yẹn lẹ ti align yẹn. Solution ló yẹ kẹ́ wá kẹ́dẹ̀ máa tackle solution yẹn lẹ́yọ kọ̀ọ̀kan. Àwọn ẹlẹ́sìn tẹ́ ń tackle yẹn, àwọn Christianity, àwọn Christians tẹ́ ń tackle yẹn, ẹ̀sìn Christianity tẹ́ ní ìdẹ̀ wọn ò ní ṣe pẹ̀lú ẹ̀. Púpọ̀ nínú àwọn ọmọ yín ṣe mọ̀ bí wọ́n ṣe débẹ̀. Ẹ̀yin náà mọ̀. Nígbà tẹ́ bá kọ́ mo lè láya púpọ̀ kò sóhun tó burú, mo lè láya púpọ̀ kò sóhun tó. Nígbà tí ẹnìkan bá ń fẹ́ yàwó mẹ́ ǹjẹ́ àwọn obìnrin tẹ́ ń fẹ́ yàwó lé yìí ǹjẹ́ wọ́n wá gbádùn ilé ọkọ bí? Mélòó nínú wọn ni ó máa sùn pẹ̀lú ìbànújẹ́ kó máa jí pẹ̀lú ìbànújẹ́? Nígbà tẹ́ fẹ́ yàwó kan tẹ́ wá fẹ́ yàn bíi 3 lé lórí ẹ fẹ́ bíi 4 lé lórí ẹ abandon orun gan òkun orun òkan ó sì bímọ bóyá tó bá fẹ́ bímọ nìkan ni wọ́n máa wọlé tì tó máa tẹ̀ fẹ́ yàwó lè mẹ́lẹ̀ mi báyìí orun lè mọ́ kàn wọ́n láàrin oṣù 6 nínú ẹ̀ náà ni wọ́n sì ń bí ọmọ táwọn ọmọ yẹn ń lajú kalẹ̀ pé àwọn tí mọ́mì mi pass through Ọlọ́run ò ní jẹ́ mi náà wá tún wá lọ fẹ́ bíi mélòó lé mi wọ́n ti fẹ́ tán. Most àwọn èèyàn yín tí wọ́n sọ pé mẹ́ lọ́lọ́run wí ìjẹ́ wọ́n ṣe déédé láàrin wọn. Ìjẹ́ àwọn obìnrin yìí ìjẹ́ wọ́n ń gbé ìgbé ayé àlàáfíà ìgbé ayé tó ṣe é fi yangàn láwùjọ. Ọkọ wá di ọkọ gbogbo ayé. Obìnrin gan ọ̀pọ̀ nínú àwọn obìnrin ni ò ní orí ọ̀fẹ́ láti express ìfẹ́ wọn sí ọkọ wọn. Ó wù wọ́n kí wọ́n pọ́nkọlé kí wọ́n kọ́ gbọ́kọ gẹ̀gẹ̀ káwọn náà ti ẹ̀ fọ́kọ ní pet name ìjẹ́ ń gbà. Kínú wọn náà dùn wọ́n fọ́kọ ní pet name ìjẹ́ ń gbà. Ṣé ibi tán ti fẹ́ kan wọ́n ti fẹ́ bíi 3 lé àbí wọ́n fẹ́ 2 lé wọ́n ti fẹ́ gbà baby my dear darling tí ìyálé àbí ìyàwó ẹ̀ máa wọ̀ báyìí kí ni ẹnì sójàre àfa ẹ̀ wọlé
ṣé irú àwọn ọmọ tá a train tá a tọ́ tí wọ́n rí gbogbo kinní yẹn ẹ dẹ̀ fi pé wọ́n máa padà ṣẹ̀sìn yẹn. àwọn tó máa padà ṣẹ̀sìn ni àwọn tí bàbá wọn lè ṣe déédé tó ṣe déédé láàrin àwọn ìyàwó tó ṣe tó kó wọn pọ̀ pẹ̀lú ìfẹ́ tí gbogbo wọn ṣe tó gbogbo ọjọ́ kọ́ mọ́ lùbọ́. àwọn yẹn ò ní sọ wípé àwọn lọ sínú ẹ̀sìn Christianity. ẹlẹ́ẹ̀kejì àwọn ọmọ yín ọkùnrin tó ń kẹnu sí wọn bí kán wá ṣe second wife bí kán wá ṣe third wife ní àwọn obìnrin ẹ sì wá obìnrin ọ̀rọ̀ obìnrin mo ṣe ń sọ yìí o tóbìnrin bá wà nínú ẹ̀sìn Islam tí ò bá rọ́kùnrin pé tó yẹ kan Christian kan bá wá pé tó ní I love you I want you to be my wife ṣe ni kó má lọ ni. ṣáà ní kó má lọ ni ṣe é sọ pé kó má lọ wọ́n ní ọlọ́mọjà jó oúnjẹ ọ̀tá wa ọ̀rẹ́ wa kọ̀ kò gbóúnjẹ lẹ̀ kí lẹ fẹ́ kàn ṣe mo béèrè ni o ṣé wá rí àwọn ọmọ yín tó jẹ́ ọkùnrin ìmí ìwà obìnrin ló bá lọ nígbà tó dé church tó kọjá ń bẹ̀ tán ṣáà kọrin tínú wọn dùn orí páláyọ̀ gbogbo wọn inú wọn dùn wọn máa sọ̀rọ̀ jàgídíjàgan wọn máa sọ̀rọ̀ bíi káṣíkì ṣe báyìí pé kíní kan wọn máa ṣépè wọn máa ṣe wàásù kan máa ṣe wàásù kan máa gbé pè ńláńlá lẹ̀ wọ́n máa sọ̀rọ̀ wàásù ẹ fẹ́ ṣe tàwa ẹ fẹ́ rọ́wà sí kò dìgbà tẹ́ ẹ bá jókòó ọ̀rọ̀ nígbà tó débẹ̀ wípé wọn ò jókòó ọ̀rọ̀ sẹ́nì kankan wọ́n wàásù náà ni wọ́n wàásù wọ́n sọ̀rọ̀ dáadáa àwọn èèyàn wọ́n ṣe dáadáa àwọn tó fún àbẹ́ àjọ̀dé sáfíìsì yín next week o làwọn ọmọ yín náà wọ́n bá tẹ̀lé àwọn ọmọ wa wá ṣọ́ọ̀ṣì. wọ́n bá tẹ̀lé wọn wá ṣọ́ọ̀ṣì. abẹ́rẹ́ nǹkan àwọn problems yìí tẹ́ ti aláìsílẹ̀ solution ló yẹ kẹ́yìn wá lọ́dọ̀ ọ̀tọ̀dọ̀ tí ní kò yẹ kẹ́ ẹ máa tún máa tákù rẹ̀ nìkan kò yẹ kí ẹ máa sọ̀rọ̀ àwọn nǹkan tẹ́ ẹ sọ yẹn solution ló yẹ kẹ́ ẹ lọ wá. mọ́ọ̀sì gbogbo ẹ wò àwọn ọmọ yìí ní ìsá kúrò nínú ẹ̀sìn Islam torí pé kò fẹ́ kán dẹ̀ àbọ̀ lórí. tí ẹ bá wá fẹ́ káwọn àwọn yín wá máa dúró kí wọ́n wá máa gbẹ̀há yẹn ṣe wá rí àwọn àáfàá tó lẹ́lẹ́hà ńlé ẹ jẹ́ kí wọ́n lè good example láwùjọ mọ́ọ̀sì ẹ wò mí kì í ṣe gbogbo àwọn tán há lẹ́hà yẹn gbogbo ọkọ ló gbádùn ọkọ ìmí wà nígbà láyé Jericho nígbà tá a bá gbé oyún lọ nígbà tá a ń bímọ ní ayé ìgbà yẹn tá a bá gbọ́mọ lọ sí Jericho hospital tó wà ní ìdí ìṣe ẹmọ Jericho l'Íbàdàn tẹ́lẹ̀ hà mí bá dé tó bá ní pé wọ́n ní kó ṣí ojú ẹ̀ àwọn nọ́ọ̀sì yẹn tó fẹ́ ṣe àyẹ̀wò ara fún yóò mọ̀ pé rárá wọn ò lè ṣí ojú ọjọ́ kan ìkan ṣojú mi làwọn nọ́ọ̀sì bá sọ pé tọ̀ ní tó wá fún oyún ló gbé wá oyún tó sì gbé wá yìí ó gbóyún jó nígbà ẹ bá kọni tán àwọn ò ṣe àyẹ̀wò ara ẹ̀ àwọn ò dẹ̀ ṣe àyẹ̀wò àwọn ò gbọ́ ohun ọmọ náà wọn ò gbọ́ ọmọ ṣe ń ṣe bó ṣe ń yí káàkiri àwọn ní láti tẹ́ẹ̀sì ẹ̀ ló bá yarí wọ́n bá láwọn ò ní dá lóhùn kó mọ́ lọ ló bá jó sẹ́gbẹ̀ẹ́ kan ló bá pa àfà bá dé ńgbò pẹ́ làfà dé wọ́n bá ní kó bọ̀ àfà bá ní kó jẹ́ kán wò ṣe rí àkọ́kọ́ ńgbà tí wọ́n máa ṣí ẹ̀há orí ẹ̀ ojú ẹ̀ ó funfun ju kọ́ọ̀pù ìlọ junú kọ́ọ̀pù ìlọ irun orí ẹ̀ ó ń bùtì báyìí wọ́n kàn fi kiri yẹn wọ́n fi manage wọ́n kàn fi bo gbogbo ẹ̀ mọ́lẹ̀ ni kò sí ọwọ́ àlá kò sí kí ni mò ń pè kò sí wọn ò tọ́jú ẹ̀ dáadáa
láyé ìgbà kan mi mọ̀ bóyá wọ́n sì ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́ bá fẹ́ rẹ̀ kọ́ ẹ lọ rẹ̀ kọ́ wá fún mi ní ẹlẹ́hà ẹ fẹ́ rògì ẹ lọ rògì wá fún mi ní ẹlẹ́hà tó bá di lálẹ́ ẹlẹ́hà ò tún di kàrà ẹ lọ ra kàrà wá lọ́dọ̀ ẹlẹ́hà ẹ lọ rọ̀lẹ̀ wá lọ́dọ̀ ẹlẹ́hà. èèyàn lè jẹ́ lẹ́hà kó jẹ́ báńkà èèyàn lè jẹ́ lẹ́hà kó jẹ́ mínísítà èèyàn lè jẹ́ lẹ́hà kó jẹ́ first lady of the state èèyàn lè jẹ́ lẹ́hà kó jẹ́ honourable kó wà ní house of assembly kó wà ní rep kó mú ipò gidi ní àwùjọ. ẹ sọ fáwọn ọmọ yín tó bá fẹ́ máa gbé tó máa fóbìnrin tó fẹ́ máa há obìnrin ẹ jẹ́ kó gbìyànjú kó tọ́jú àwọn obìnrin yẹn dáadáa. èyí táwọn ẹlẹ́yà máa bọ́ sórí social media táwọn máa gbọ́ pé ìyà ń jà wọ́n o àwọn ọkọ wọn ti lọ bí àwọn lọ ṣe má bínú bí àtàjú nǹkan tó lọ máa ń ṣe yẹn tó máa lọ wàásù yẹn tó máa lọ láti ìletò kan dé ìletò yẹn wọ́n lè lo oṣù 3 ebi ó ti fẹ́ pẹ́ lẹ́yà mi pàṣẹwò lé tó bá wọ́n pè ẹlẹ́hà ó gbé ẹ̀wà borí àwọn kan ń ṣe wọ́n ṣèranù ẹlẹ́yà kan ń ṣe kinní kan ń tọrọ owó ẹlẹ́yà kan lọ ń ṣe kinní kan ó gbé àsílẹ̀ ń ṣe kinní kan wọ́n á ṣe àwọn tó jẹ́ bí ìbẹ̀rù tí ò fi àwọn obìnrin lọ́kàn balẹ̀ nípa kéèyàn gbẹ̀há ẹ mú kúrò níwájú àwọn ọmọ yín obìnrin. ìyẹn ni wọ́n ló máa fi gbẹ ẹ̀sìn Islam yìí wọ́n á gbà pé tó bá ọkùnrin kan bá lóun fẹ́ há wọn ẹ̀rù ò ní bá wọn bìkan tó ẹ máa rí wípé ẹ lọ wo gbogbo fídíò social media ò kí ń parọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn fídíò tẹ́ ẹ rí yìí tá à ń rí tóbìnrin bá fẹ́ gbẹ̀há just 2% out of 100 ni ò ní sọkún 2% out of 100% ni ò ní fajúro tó bá ti fẹ́ dàbò lójú torí a mèrè báyìí a sunkún kí ló ń pa wọ́n lẹ́kún torí wọ́n rò pé ìwọ Ọlọ́run bí mo bára mi ẹ jẹ́ kí àwọn ẹlẹ́hà yín bẹ̀rẹ̀ sí ní máa gbádùn ẹ sì jẹ́ kí àwọn ọkọ ẹlẹ́hà kí wọ́n fi ààyè lẹ̀ fún ẹlẹ́hà kí ẹlẹ́hà gbádùn ọkọ ẹ̀. ẹ jẹ́ káwọn ẹlẹ́hà káwọn náà wọ́n ṣe mọ̀ nígbà tí wọ́n bá rí ó di àfáà mélòó lẹ́ ń rí tó mú ìyàwó ẹ̀ dání báyìí tó sọ ìyàwó mi sweetheart mi ò ṣe kinní kan tó nú ẹ̀ dùn tá a tiẹ̀ rí pé Mr and Mrs tó ga ẹ̀rọ àwọn èèyàn ẹ̀rọ àwọn obìnrin yẹn gbádùn ọ̀pọ̀ ẹ̀ tọ́jú ó ń gbádùn bí ìranú ṣúgà ní ẹ̀rí ṣùgbọ́n ẹ fẹ́ ìyàwó yín ẹlẹ́ẹ̀tì ha ẹ gbé sínú ilé fine tó bá wà nínú ilé ẹ dákun nítorí tọ́lọ́run ẹ jẹ́ kí àwọn ọkọ kí wọ́n máa tọ́jú àwọn obìnrin tó gbẹ̀hà ẹ̀rù ò ní máa bá àwọn obìnrin míì láti mọ́ máa gbẹ̀hà wọn ò ní máa sunkún ṣẹ́nu míì tó débi tí wọ́n ti fẹ́ ṣe nìka ẹ́ tó ní pé wọ́n fẹ́ gbẹ̀hà sẹ́nìkan lórí tó wá rí pé ó bú sẹ́kún òǹgàn yóò bẹ́sẹ̀ sọ̀rọ̀ yóò sá lọ. àwọn ọkùnrin yín náà kó gbìyànjú kó máa toast at least ẹ bá àwọn fine girls wà ní Muslims tó wọ́n beautiful gan àwọn lè máa bá sọ̀rọ̀ pé ẹ̀yin ọmọ wa nínú ẹ̀sìn Islam lọ́kùnrin ẹ máa kẹnu sí àwọn ọmọ wa ẹ fẹ́ wọn. káwọn ọmọ yín náà hùwà tó dáa tí ó máa jẹ́ kí táwọn ọmọ yín obìnrin náà bá hùwà tó dáa ẹ rí i pé táwọn ọmọ yín tó jẹ́ ọkùnrin tó bá fẹ́ múyàwó wọn ò ní máa compare ìwà. ṣe rí àwọn ọmọ yín tó ń lọ sí church yẹn wọn kọ́kọ́ wo ẹ̀sìn kan tó lọ ìwọ ọmọbìnrin tán torí ẹ̀dẹ́ bẹ́ẹ̀ ni wọ́n á wò ìwọ ọmọ ìbẹ́ẹ̀ dá ọmọ dáadáa lọ́mọ ẹ̀. ẹ dẹ̀ jẹ́ kí àwọn tó bá ti fẹ́yàwó ju ẹyọ kan lọ kí wọ́n gbìyànjú kí wọ́n ṣe déédéé torí irú àwọn ọmọ tí wọ́n ń bí yìí àwọn ọmọ tí wọ́n ń bí tí wọ́n ń dàgbà sínú ẹ̀ bóyá àfáà kan bóyá mo kàn bí sọ ní o àmọ́ bóyá nìkan fẹ́yàwó 4 sìn nínú rúmà ń palọ̀ ló fẹ́ wọn sí
àwọn ọmọ náà wá ń dàgbà bẹ́ẹ̀ àbí yàrá 3 ìyàwó 4 gbogbo wọn wá jọ dàgbà síbẹ̀ gbogbo wọn wá jọ dàgbà wọn wá rí bọ́n ṣe ń ṣe ọmọ mi ò ní fẹ́ ṣerú ẹ̀. kò sóbìnrin tí ò fẹ́ gbádùn ọkọ mọ́, ayé ti lajú. inú mi dùn nígbà tí mo gbọ́ mẹ́sẹ̀jì àmì Ọlọ́run Sheikh àmì Ọlọ́run ní ìmọ̀rúpọ̀ ti gbàgbé orúkọ gangan àmì Ọlọ́run ṣàmọ̀ pé that young Sheikh ó jẹ́ ká mọ̀ wípé ó ní o lè sin ó ní ìyàwó kan ló ní o ìyàwó ẹ̀ dẹ̀ gbádùn ẹ̀ dáadáa nínú pé ó ní ìyàwó kan tó níyẹn ó sọ wípé láti ìgbà tóun ti fẹ́ ó dúpẹ́ lọ́wọ́ ìyàwó ẹ̀ níbi ibẹ̀ yẹn ó látijọ́ tí òun ti fẹ́ ìyàwó òun ó ní pé kò sí ẹnì kankan tó bá wọn parí ìjà rí. Mufti Manchester mo ṣe bọ̀ wá ka mi kọ́mẹ́ǹtì ni o ó ní wípé wọn bá wọn parí ìjà rí ó ní òkè ó ló wá dọjọ́ kan àmì Ọlọ́run ní òkú wa wò kékeré ló tiẹ̀ ló bá gbé fóònù mọ́lẹ̀ ló bá pè ya ìyàwó pé hello mọ́mì ẹ wo ọmọ yìí o kíní kan mi ní gbá o kíní ó ló bá pa fóònù gbà ìyàwó sì mọ̀ ó ní bí ìyá ṣe dé nìyẹn pé kí ló dé ẹ mọ̀ pé ní ìpè ìjayà kí ló ṣe ó gbà tó máa fi dé wọ́n bá wọn àtìyàwó pé mo lè ti àṣìbá kí ló wá ṣẹlẹ̀ tẹ́ fà pé mọ̀mọ́ láti jọ́ tèmi náà ti fọ́mọ yín ẹ wọ̀ pé yín ní pé ìjayà rí èmi náà ní pè yín ni mo wá ní kí n sọ kí n wá tún sọ lójú yín pé mo fẹ́ràn ọmọ yín ó ní màmá bá bú sí rìn àyà mi pé ó wá gbọ́ ọmọ ó sì wà dáyà já àwọn ọmọ wọn dáyà já yín ni ẹ̀kọ́ wo ló wà mẹ́ tó bá yẹ pé yàwó 3 ló bá fẹ́ ni irú lọ́fín ìfẹ́ àti ìfẹ́ àìṣẹ̀tàn tí ìyàwó ẹ̀ ní sí yẹn kò lè ní sí. ìfọ̀kànbalẹ̀ tóun náà sọ pé ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ ìyàwó mi tó tún kíyà ìyàwó nítorí pé ìyàwó ẹ̀ nìkan ni ó ṣeé ṣe kó jẹ́ bó bá fẹ́ yàwó 2 lé àbò fẹ́ yàwó 3 lé lórí inú ilé yẹn lè mọ́ tòrò nítorí pé bí ìkan bá tiẹ̀ ní sùúrù wípé kóun ní sùúrù kóun fara mọ́ gbogbo àwọn òbí wa ń lé kan náà ẹ rí ìyàwó mi tí ó faraya tí ó jèléṣù tí ó mọ̀ dánú lérú. Mufti Manchester ní non-Muslims bí wọ́n máa níyàwó kan wọ́n lè ní side chicks 10 o wọ́n lè ní 6 o. ṣe ráwọn tẹ́ ń sọ yìí in as much tí ìyàwó inú ilé tí ò bá ti ní lára ìyàwó inú ilé mi gan ò mọ̀ wípé ọkọ ń ṣe ṣìnà èyàn tún kọ́ kò mọ̀ ọkọ ẹ̀ ń ṣe déédéé nínú ilé ó ń ṣojúṣe ẹnu ilé ìyàwó inú ilé mi gan tó bá tún wá mọ̀ pé ọkọ òun káṣírí ẹ̀ tó wá tún sí lọ́wọ́ tó bá tún ṣe ṣìnà kò tún wá ní fílẹ̀ torí ó rí pé òun tọ́jú ẹ̀ ó rí pé òun tọ́jú òun. tọkùnrin bá ń ṣojúṣe nínú ilé tó ń tọ́jú ìyàwó ẹ̀ nínú ilé ìfàtọ̀ ọ̀gán bọ́ wá tiẹ̀ bó wá ti di kàràǹgídá báṣìírí wá tiẹ̀ wá tú báṣìírí bọ́ wá tiẹ̀ wá ká. yóò dáríjì nítorí ó ṣojúṣe. gbogbo obìnrin tẹ́ ẹ bá rí tó jẹ́ pé Muslims ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ by birth tó wá padà di wípé ó lọ sínú ẹ̀sìn Islam ó lọ sí church lónìí ẹ lọ wádìí dáadáa ìmí ọkọ tó fẹ́ Kristẹni ni kò ní choice wọ́n bẹ̀rẹ̀ sí ń lọ wá lóbìnrin ò lẹ́sìn ó débẹ̀ ẹlòmíì wà ìṣòro ló gbé débẹ̀. ohun tẹ́ fi mọ̀ pé Ọlọ́run ń bẹ Ọlọ́run ń gbọ́ àdúrà onígbàgbọ́. Ǹjẹ́ ẹ rántí Alhaji
Ọlọ́run jẹ̀dá lọ ọmọ ayẹni. Sèyíkì tó ń kírun ní mọ́sálásí kan tó wà lÉkòó. Ẹni tó bá rántí mo gbé sórí yẹn gbà mí. Ọlọ́run jẹ̀dá lọ ọmọ ayẹni yìí, ọmọ ayẹni pásítọ̀ ayẹni ni. Ó wá sọ̀rọ̀ ẹ̀ di ọmọ ayẹni. Ìgbà tí ó sọ̀rọ̀ ó lóun níṣòro, ó lóun ò rẹ́ni kankan, ó lóun ò lè fẹsẹ̀ rìn, ó ní kò síbi tóun ò gbé dé lọ́dọ̀ àwọn èèyàn ẹ̀, ó lóun náwó, ó lóun nára, ó ní gbogbo ohun tóun ní ló tán síbẹ̀. Gbogbo ilẹ̀ fẹ́ tí ara yín gbọ́ fún arákùnrin yìí tó fẹnu ara ẹ̀ sọ. Ìyàwó ẹ̀ ló wá sọ fún mi, ìyàwó ẹ̀ lọ ṣọ́ọ̀ṣì rí pé já lọ sọ́dọ̀ pásítọ̀ ayẹni o, kákan lọ gbàdúrà ṣọ́ọ̀ṣì. Pásítọ̀ nígbà tó ń dé church, ayẹni àyàfà Ọlọ́run jẹ̀dá lọ, Sèyíkì Ọlọ́run jẹ̀dá lọ, ó nígbà tó ń dé church ṣùgbọ́n ń pèrún mọ́ṣáláṣí tó ní mọ́ṣáláṣí tó ń gbàwọ̀n yẹn pèrún lẹ́yìn mọ́ṣáláṣí ńlá mọ̀ ní tí mọ̀ sí kéèké. Ẹsẹ̀ bá lọ, gbogbo ohun tó ń ṣe wá lọ tán pátápátá. Ara ẹ̀ bá yá, kò bá sí wàhálà kankan mọ́. Ọjọ́ tó lọ tó ń ṣe testimony ní church, ọjọ́ yẹn ni àwọn èèyàn rí fídíò ni àwọn tó rí fídíò yẹn ló wá gbé jáde sá pé mo fẹ́ wò bí mo lè rí sórí yẹn. Ọlọ́run jẹ̀dá lọ. Mo fẹ́ fojú bàbá yẹn hàn ní o. Ọmọ ayẹni mo fi gbé sórí yẹn rẹ̀ pé màá ṣàràn tí ó yẹ kó gbé nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ ò jáde lórí péjì mi. Kọ́ mo mọ̀ kó tún máa ti edit ẹ̀. ń bọ̀ náà o. Ìmọ̀mọ̀ tí o ṣe gbé wá sórí, ó yẹ kó gbé wá sórí page mi torí mo ti post ẹ̀ rí. Show yẹn page, màá wá show yẹn gbogbo yín lẹ mọ̀. Ara ìbáyọ̀ bá ṣe testimony, Alhaji bá ń sọ pé òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o, òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run alààyè ní pásítọ̀ Ayẹni ń sìn. Mo ń bọ̀. Mi ò mọ̀ bí mo ṣe rí sórí yẹn mọ́. Kò sí wàhálà tí ń bá rí. Mo sọ̀rọ̀ ẹ̀yin tẹ́wà lórí kí ni mo fẹ́ fojú bàbá yẹn hàn yín ni. Ó ń lọ sí church. So bàbá yẹn jẹ́wọ́, ó jẹ́rìí sí agbára Ọlọ́run pé Ọlọ́run ń bẹ nínú ìjọ yẹn. Ní táwọn èèyàn yín bá lọ nìyẹn. Ìyẹn lè bá tí wàá múra sí pé tọ̀, instead tẹ máa fi dúró nídúró wípé ẹ fẹ́ máa tako ẹ̀sìn kan. Tí àṣírí bá ń bẹ nínú àdúrà gbígbà,
ẹ fi ò tí àdúrà sì máa gbà. Ẹ wò mí lóòótọ́ Ọlọ́run ló ní sùúrù, Sátánì ló ní yàwàràràràrà, á dẹ̀ padà di òwò ṣùkùṣùkù á tún rádá gbáó. Ọlọ́run máa ń to ètò tiẹ̀ ní sísẹ̀ ń tẹ̀lé. Ó yẹ kẹ́ kọ́kọ́ lọ jókòó, kẹ́ kọ́kọ́ lọ wò pé kí ni ohun tó ń jẹ́ káwọn èèyàn kó máa lọ sí church. Ẹ máa highlight ẹ̀, àwọn point yẹn pọ̀ jù báyìí lọ. Ẹ wàá wo kí ni solution tẹ́ lè ṣe. Láì ṣe wípé ẹ wá ń condemn, ẹ wá fi pé tẹ́ bá ba ìtẹ́lẹ̀, tẹ́ bá bàjẹ́ bóyá lójú wọn, wọ́n wá rí pé ṣé kò tiẹ̀ dá. You don't have to. Dìmọ̀ tẹ́ fi ń ṣe ẹ tún jẹ́ kójú àwọn èèyàn máa là síbẹ̀ pé ṣé wọ́n rí bàbá ń bá rí ẹ̀. Ẹ jẹ́ ká máa fi ọlá fún ẹni tí ọlá bá tọ́ sí nínú ẹ̀sìn Islam. Nínú ẹ̀sìn Islam wọ́n lè kò sí ẹni tí wọn ò kí ń tó ẹni bí bákan tiẹ̀ fẹ́ déédéé àbúṣe social tó wà lórí social media yìí. Wọ́n kàn wo bàbá yẹn, wọn ò fẹ́ wo pò tó jẹ́, wọn ò fẹ́ mọ, wọn pọ́nra yín létó. Bó onígbà bá ṣe pé bẹ́ẹ̀ wọ́n máa ṣe bá a pè tí ọba ní mo fẹ́ alátàrẹ o, mo ń tarú o kankan. Tó bá ní ẹlẹ́wà gan ìdé o. Bí èèyàn bá ṣe pé gbá ẹ̀ wọ́n ṣe máa bá a pè. Gbogbo àwọn bàbá àwọn màmá nínú ẹ̀sìn Islam ẹ máa pọ́n wọn lé. Ẹ fi ọlá fún àwọn tí ọlá bá tọ́ sí nínú wọn. Ẹ má fẹnu àbùkù bẹ́ ẹnikẹ́ni nínú wọn. Wọ́n ní ohun tá a ní là ń gbé lárugẹ. Ẹ bá wa gba àwọn bàbá yìí lárugẹ. Ohun a ní là ń gbé lárugẹ. Ẹ jẹ́ ká gbé wọn lárugẹ. Ẹ ṣàpọ́nlé wọn. Ṣé ẹ rí nínú ẹ̀sìn Islam kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe nínú àwọn bàbá àwọn màmá yìí. A lè fi ìfẹ́ ká fi correct wọn padà. Kò dìgbà tá a bá gbé wọn wá síta gbangba ká máa fi kọ̀ọ̀kan onírin ká máa fi bó ojú wọn níta gbangba. Ẹ pọ́n wọn lé. Nínú kẹ́ ẹ pọ́n wọn lé, nínú àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu yín tí kì í sọ̀rọ̀ àlùfàǹṣá. Ọ̀rọ̀ ẹlòmíà sọ̀rọ̀ báyìí àwọn apẹ̀yìn á mérí pé wọ́n lọ́hùn. Ẹlòmíà sọ pé ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí gan báwo ni mo ṣe máa èmi bí akọ̀wé rẹ̀ ni pé I think I'm more than all this. Àwọn tó máa ń ṣépè láàrin yín kọ́kọ́ máa ṣépè kí wọ́n máa ṣépè. Ẹlòmíì bá sọ ọ̀rọ̀ àsọtán, ọ̀rọ̀ asán bàjẹ́. Àwọn kan á sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé àwọn ni Ọlọ́run ní kọ́kọ́rọ́ ikú àtàyè wà lọ́wọ́ ẹ̀. Àwọn ló ní kọ́kọ́rọ́ àlùjànnà. Ṣé ẹni tó bá ń ṣépè tó ń sọ̀rọ̀ òdì sínú ayé ẹlòmíì bọ́rọ̀ bá ṣẹlẹ̀ láàrin àwọn kan ẹ máa ti jáde báyìí tẹpẹtẹpẹ ní kò dáa. Ìyẹn gan á máa mú àwọn ọmọ yín tó ti wà enlightened tójú wọn ti là as in tí wọ́n ti kàwé tí wọ́n ti lóye ó máa mú wọn kí wọ́n sá kúrò. Èyí tẹ́ ẹ ní nǹkan yín ẹ gbé lárugẹ. Èyí tẹ́ ẹ ní nǹkan yín ẹ gbé nǹkan yín. Ohun a ní là ń gbé lárugẹ. Ohun a ní là ń gbé lárugẹ. Ẹ bá wa gbé sí Islam lárugẹ. Ohun a ní là ń gbé lárugẹ. Ẹ gbé ẹ̀sìn yín ní arugẹ. Àwọn tó ń jáde tó ń represent ẹ̀sìn yẹn pàápàá jùlọ lórí social media tá a wà 70% wọn ò fi hàn wá pé ẹ̀sìn àlàáfíà lẹ̀sìn tẹ́ ìsọ yìí. Látorí ọmọdé lórí bàbá àgbàlagbà lórí ìyá. Tá a bá rẹ́ni nínú yín tó bá ṣàṣìṣe àwọn èèyàn yín ní òkòkò jáde tí wọ́n tú àṣírí ẹ̀ pẹ́rẹpẹ̀rẹ tí wọ́n yẹ̀yẹ́ ẹ̀. Wọn ò fẹ́ mọ̀ ìbá aṣọkùnrin ìbá aṣọbìnrin.
èèyàn yín la wà á mọ tó fojú àlájà kàwé láàrin tó jáwọn èèyàn yín. Pé ó ṣe ohun tó dáa béèyàn bá ṣe ohun tó kù díẹ̀ káàtó báwọn míì bá tiẹ̀ wá ń fà á ó yẹ ká rí àwọn èèyàn yín kẹ́ ẹ fìfẹ́ kẹ́ ẹ fi bárú ẹ̀ wí. Irọ́ ni ẹ̀ ní ṣe bẹ́ẹ̀ bí ìta gbangba lẹ́ẹ̀tì yẹ̀yẹ́ ẹ̀ ìta gbangba lẹ́ẹ̀tì wọ̀ túrútú làwọn kan mọ̀ sọ pé káre àbórí káre inú yóò wá máa dùn ẹlòmíì máa sọ̀rọ̀. Ègbìn ọ̀run kú agbọ́n táwọn ènìyàn sọ. Ìkan nínú àwọn àfáà yín tí ń jẹnu yàmàyàmà tí ó mọ panu pótópótó àfáà lẹ́gbàá. Lédí olórin yẹn olórin nígbà àtúgbọ́n tó tún sọ lé lórí. Tẹ́ ẹ bá fẹ́ pe àwọn èèyàn sínú ẹ̀sìn Islam ẹ pè wọ́n pẹ̀lú ìfẹ́. Kẹ́ẹ̀dẹ̀ mọ́mọ́ káwọn èèyàn àwọn èèyàn yìí kankan sì máa ń ṣàbòsí kí wọ́n jáwọ́ nínú àbòsí ṣíṣe nínú ọ̀tẹ̀. Ṣebí lórí ìkànnì la wà. Ẹ wo bí táwọn èèyàn yín bá Muyideen dé. Wọ́n fẹ́ pe Muyideen sẹ́sìn ọlá tipátipá. Ìyẹn náà dá láti pè èèyàn sẹ́sìn ọlá. Ṣùgbọ́n ṣé nínú kó wá bà tèèyàn kan jẹ́ ni nínú kó wá parọ́ mọ́ ìyàwó ẹ̀. Ó ń bá ìyàwó ẹ̀ àti Àgbàlá Gabriel pé wọ́n bára wọn sùn. Àwọn èèyàn yín sì gbàgbọ́. Tí mo tó pe àwọn kan lára pé ọ̀rọ̀ orí báyìí ẹ̀sìn parákùnrin ìṣàkíyèsí pé kó mọ̀ sọ tó sọ ìmọ̀. Wọ́n ní tó sọ̀rọ̀ ẹnu ẹ̀ làwọn ó gbàgbọ́. Ṣẹ́sìn Islam sọ pé béèyàn bá ń parọ́ kẹ́ ẹ mọ̀ gbàgbọ́ ni àbí irọ́ ń bẹ nínú ẹ̀ ni. Ẹ jẹ́ kí àwọn ènìyàn mọ̀ ẹ̀sìn Islam tẹ́ ẹ gbé dání. Ìtọ́lọ́run bá sọ nípa irọ́ pípa ẹ jẹ́ káwọn èèyàn mọ̀. Ẹ jẹ́ káwọn èèyàn yín máa wu ìwà tó dáa láwùjọ àpẹẹrẹ ohun rere. Ṣé n tí Ṣèyíkì Fọlọ́run ṣọ́ n tó ṣe lórí ìkànnì yìí àti arìngìnì wọ́jà lórí ọ̀rọ̀ Muyideen òun Àgbàlá Gabriel àti ìyàwó Muyideen ṣé n tó dáa ni ojú gbogbo wa ló ṣe pẹ̀lú alágàbàgebè. Ṣé tọ́lọ́run ní kẹ́ ẹ ṣe nìyẹn? Kéèyàn bá tẹnìkan jẹ́ pé lágbájá àlọ́ ọ̀jàbọ̀ nìṣẹ́ nítorí ẹ fẹ́ fa ẹnìkan sí ẹ̀sìn Islam. Ẹ ti gbàgbé pé ẹni tọ́lọ́run ṣe tiẹ̀ ta ló lè kọjú já sí. Àwọn ènìyàn yín tí wọ́n pàápàá jùlọ táwọn èèyàn ń wò jù lórí ìkànnì tá à ń wò wọn tá a mọ̀ jù tá a mọ̀ àwọn tá à ń wò àwọn tá a tún mọ̀ tá à ń gbọ́ orúkọ wọn káàkiri. Ẹ jẹ́ kí wọ́n hùwà tó dáa ìwà tó lè pè èèyàn inú òṣè ìwà àtiṣe ló lè pè èèyàn sínú ẹ̀sìn Islam. Ìwà àtiṣe èèyàn ló lè pè èèyàn sínú Christianity. So definitely tẹ́ bá rí pé àwọn èèyàn wá ń lọ ẹ̀tọ́ ẹ̀yin lẹ dárúkọ pé ṣọ́ọ̀ṣì náà ń lọ tẹ́ bá rí pé àwọn èèyàn wá ń lọ sí ṣọ́ọ̀ṣì ẹ lọ wá wò wípé irú ìwà àtiṣe wo làwọn yẹn wá ń wù. Níjọ́ wọn ti ń bú bàbá Adébóyè ẹ dákun tó ti ń sọ̀rọ̀ sí wọn ẹ gbọ́ kó fèsì rí. Ìjọ́ wọn ti ń bú bàbá Deeper Life ẹ gbọ́ wọn fèsì rí. Ìjọ́ wọn ti ń bá wọn CAC ṣé CAC jáde kó fèsì rí. Wọ́n bá bú sẹ̀lẹ̀ títí ẹrí wọn kan sọ̀rọ̀ àwọn olórí wọn ò ní sọ̀rọ̀ bí wọ́n bá tiẹ̀ jáde tí wọ́n bá sọ̀rọ̀ wọ́n mọ̀ bí àwọn ọmọ lẹ́yìn wọn ni àwọn ọmọ ìjọ pé ẹ̀ka ẹni sùúrù Ọlọ́run ò ní ká ṣe báyìí. Àwòkọ́ṣe ìlú yẹ kẹ́ sọ fáwọn èèyàn wípé ẹ jẹ́ káwa náà wọ́n ṣe báyìí. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ènìyàn yín má ta mi sí mi lára ni tí ò sì yẹ kó dódò gbogbo nǹkan báyìí ó fẹ́ máa gbọ̀n dànù ni àsọtán àsọbàjẹ́ èpè. Gbogbo àwọn tá a mọ̀ lórí ìkànnì yìí 70% nìkan 30% àbí 20% ló portray ní pé ẹ̀sìn yẹn ẹ̀sìn dáa ni.
gbogbo àwọn tó kù irọ́ ni àtobìnrin bíi kan ṣépè kan bá tèèyàn jẹ́ kan lu saworo dé léèyàn lórí àtọkùnrin àtobìnrin wọn. nínú àwọn tí mo fẹ́ràn jù lórí ìkànnì yìí mi lè máa dárúkọ ṣùgbọ́n kò sí bí n ṣe sọ̀rọ̀ tí mi sọ̀rọ̀ Alhaji Akeugba Gold ibi àti ń sọ̀rọ̀ sí ẹ mo ṣe ṣòfò bí ẹ̀ẹ̀mejì gan mi kò ní dá mi lóhùn. ìyẹn ò ní kó rí mi lọ́la kó má kí mi. ó fi ń hàn wá irú ẹ̀sìn tó ń ṣe àti ẹni tó gbàgbọ́ nínú ẹ̀. ẹ lọ wo Sheikh Ami Ọlọ́run that young and vibrant afa tó bá ṣe wàásù tó bá ṣe wáàsí fún yín bá ẹ mọ̀ kó ní ọpọlọ ó kún. kí ni tẹ́ ń kọ́ àwọn ènìyàn wa nígbà tẹ́ bá ń sọ fáwọn ọmọ wa ní gbogbo ìgbà bí ẹni wípé kó máa wọ jàlábíà lójoojúmọ́ kì í dẹ̀ ṣe ẹ̀sìn kì í ṣe lára ẹ̀sìn wa. àṣà àwọn lárúbáwá ni àwọn ló máa ń wọ aṣọ jàlábíà tọkùnrin yẹn àwọn ló ń wọ àwọn ló ń wọ títí obìnrin yẹn àwọn ló ń wọ. ẹ ti gbé ẹ̀sìn tiwọn àṣà tiwọn nílùú lárúbáwá ẹ gbé wá sílẹ̀ Yorùbá ẹ gbé sáwọn ọmọ wa. ẹlòmíì ò lè fi ìró àti bùbá kó fi kírun ìró àti bùbá tó oró délẹ̀ kòkòkò báyìí tó dáwàlẹ̀ báyìí ò lè fi kírun ṣó wà nínú Al-Qur'an pé kó má fi ìró àti bùbá kírun. wọ́n ní kó bo gbogbo ẹ àṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ni pé láti ọrùn débi ó kọjá orókún báyìí ní ìhòhò tó gbọ́dọ̀ bò bọ́díwé ìtẹ́fí ń kọ́ àwọn èèyàn wa tipátipá wọ́n wá lọ ń wọ aṣọ ìṣe àti àṣà àwọn lárúbáwá ẹni dandandandan òun ni kọ́ máa wò bí kọ́ máa fi kírun irun òtí ẹ̀ lé báyìí mọ́bì kan kó sọ́wọ́n sọ pé aláwọ̀ àpà kí wọn náà sábẹ́ yóò dẹ̀ wọ kó sáré lọ kírun kọ́pà obìnrin kò ní lè fi aṣọ compassion kò ní lè fi kírun. a máa sáré káàkiri á ní òun wá bí jàlábíà ṣé lára ẹ̀sìn wa àwọn nǹkan kan tẹ́ ẹ jẹ́ káwọn ènìyàn mọ̀ tẹ́ impact nínú life wọn àtẹ̀dẹ̀ àná wọ́n ti fúnra ara wọn ti wà liberated sí. ojú wọn ti ń là. mo rí Àmì Ọlọ́run nígbà tó ń wàásù ní mọ́ṣáláṣí ní fáwọn èèyàn tó ṣe wàásù ó wọ t-shirt complete vibe ó tún fi face cap sí. àwọ̀só mo wá wọ́n pé what? Ustaz Jamiu Adegunwa màá fún yín nọ́mbà tẹ́ máa pèsè sí tá bá ti sọ àwọn nǹkan tí a fẹ́ sọ yìí ẹ máa yín lókùn tẹ́ máa pè wọlé. àwọn nǹkan yìí lẹ gbọ́dọ̀ fi kọ́ àwọn ọmọ yín. ẹ kọ́ wọn èyí tó wá ṣe bàbá ń bá rí rẹ̀ jù tá a kọ́kọ́ mẹ́nubà lẹ́ẹ̀kan tá a tún padà sí torí pé mo rí i pé Mufti Manchester ó sọ̀rọ̀ débẹ̀ lẹ́ẹ̀kan. Mufti Manchester àyẹ̀yìn tẹ́ ẹ jọ́kùnrin àwọn èèyàn yín tó jẹ́ ọkùnrin tó bá ń fẹ́yàwó èyí tí ò bá ti lè ṣe déédéé láàárín wọn ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé bó bá bímọ mẹ́fà orí bá mi ṣe lọ́mọ méjì lè fi lè jẹ́ ìsìláàmù nú ẹ̀ nítorí táwọn ọmọ ẹ̀ bá dàgbà tí wọ́n rí bí bàbá wọn ṣe sí ìyá wọn pé ìyá wọn ò gbádùn lé ọkọ àwọn náà ò ní fẹ́ tẹ́rí sí torí wọ́n mọ̀ pé páàtù irú ti ìyà tí ìyá àwọn jẹ làwọn fẹ́ lọ jẹ. àwọn ìwà àti àṣà ìyá lọmọ wù nírú ìgbéyàwó bẹ́ẹ̀ dẹ̀ máa ń mú wá nígbà tẹ́lẹ̀ kan bá fẹ́ yàwó mẹ́rin tó kó wọn sínú ilé ìyàwó kọ̀ọ̀kan ló struggle ló fi ń tọ́jú àwọn ọmọ. iṣẹ́ ń bẹ nínú ilé àwọn ìwàásù yìí ọ̀rọ̀ ìyànjú ilẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀
lẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn yín torí ẹ sọ pé àwọn ọmọ tí wọ́n ń bí kalẹ̀ church ni wọ́n ń lọ ìyẹn ni pé wọ́n ń bímọ ẹ̀ ń bímọ tó pọ̀ ìyàwó méjì ìyàwó mẹ́ta ìyàwó mẹ́rin wọ́n wá padà lọ sí church torí pé upbringing àwọn ọmọ yìí gbé bọ́dí ẹ̀ wà yìí my sister upbringing àwọn ọmọ yìí upbringing wọn nínú ilé tí wọ́n rí nínú ilé òun ló fà àáfàá tí ó bá lọ wàásù àbí tí ó bá lọ wàásù tí ó lọ lé fún 18 days 20 days kó fi owó